Yeah, bring the work closer to just once again, Koiki Media bringing the world closer to your doorstep. Today is Monday, 26th of January 2026. Àwọn nílùú Ìbàdàn níbi tí bàbá wa Májàsọ́lá ti padà sórílẹ̀-èdè Nàìjíríà.
Koiki Media making the world closer to your doorstep. Today is Monday 26th of January 2026. A wà ní ìlú Ìbàdàn níbi tí bàbá wa olóyè Májàsọ́lá tí wọ́n ti fẹ́ lọ kí bàbá wa Olúbàdàn Ìbàdàn bàbá wa Sẹ́nétọ̀ Abdulrasheed Ládọjà tí ó jẹ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. That Emo Igboho Oòṣà is back. Agak saya kokor lagi. Apa sih? Ṣó jìnnà ni.
òun ló sọ fún pé ẹyẹ báyìí ló wọlé fún ẹ ló sọ níta tó máa wọlé. sọ̀tọ̀ fún wọn lọ wọ́n jà wọ́n pẹ̀lú ọ̀gá yóò ti Koiki Media bringing the world closer to your doorstep. Nígbà yà wà ní ìlú Ìbàdàn níbi tí bàbá Májàsọ́lá tí wọ́n ti wá kí bàbá wa kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Rashidi Ládọjà Excellency tí wọ́n ti wá kí wọn nílé láti dúpẹ́ láti fi ẹ̀mí ìmoore wọn fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe fún lórí bí bàbá ṣe gbòmìnira. Kò sí wàhálà ẹ ṣe ẹ̀yin tẹ́ ní Koiki Going Side àwọn representative wa ti wà nílé gbogbo kan tó bá ṣẹlẹ̀ nílé máa rí wò ẹlòmíì ti wà nínú ilé ẹṣẹ́ adúpẹ́ ẹṣẹ́ adúpẹ́ Sikirat Bam adúpẹ́ lọ́wọ́ yín. Àwọn èèyàn wa tó máa mú bó ṣe ń lọ ẹ máa rí wò lórí Koiki Media náà ẹ fọkàn balẹ̀ gbogbo bó bá yẹn ń lọ lólé gbogbo ẹ̀ náà ni kò síbi tí ọwọ́jà erin tí wọ́n tó iléeṣẹ́ Koiki Media náà ni ẹ ṣe ẹ túbọ̀ bá máa fún iléeṣẹ́ wa ní àtìlẹ́yìn tó nípọn because ẹ ń gbádùn wa náà kò bá ọ̀fẹ́ dé ìnáwó ló ń bá dé báyẹn náà bẹ́ẹ̀ là ń lọ́ra akí gbogbo ẹ̀yàn ọmọ Odùduwà ilé lóko lájò ẹ bá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bàbá wa Ọọ̀ni Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn.
Kò tí àwọn aláwọ̀